Lókè lókè o là ó máa lọ. Àṣà tó gbayì tó gbẹ̀yẹ òun làṣà ìkíni. Ó máa ń màdúrà jáde, á mú owó jáde, á mú iyì jáde, á mú oríṣiríṣi nǹkan jáde. Bẹ́ẹ̀ sì ni ó máa mú ìjìyà jáde. Ẹ jẹ́ kí n fi ṣe àpẹẹrẹ. Ó lọ sí secretariat ìjọba. Ó débẹ̀ tẹ̀gbìn ti gbogbo nǹkan. Ó rí àwọn èèyàn bẹ́ẹ̀, ó kí wọn. Ó ṣe kí ni? Ó júbà fún onílé. Yọkọ mi, ibi tí lẹ́tà ẹ̀ máa jù sí nìyẹn o. Àgàgà kó wá lọ ń béèrè èèyàn. Wọ́n ti ẹ̀ ní dẹ́ ẹ lóhùn rárá. Yorùbá wọ́n kúndùn àṣà ìkíni gidigidi. Àmọ́ bó bá jẹ́ ọmọ kékeré àbójá àgbàlagbà, ó jí láwùrọ̀ kùtùkùtù, ó kí bàbá òun ti ìyá rẹ̀, ó kúnlẹ̀ ó kí wọn. Ìyá ṣe kí ni? Á wúre fún ẹ. Bàbá ṣe kí ni? Á súre fún ẹ pé wà á dàgbà, wà á dògbò. Àbó òun lọ lẹ́bàá odò, òun lọ lẹ́bàá ọ̀nà, àbó òun lọ ní títì, ó kí àwọn tó ju ẹ lọ. Ìgbà míì owó á jáde, ìgbà míì ìyè á jáde. Àṣà ìkíni kò ṣe kí ni? Kò ṣe fọwọ́ yẹpẹrẹ mú nílẹ̀ Yorùbá. Tó bá dọjọ́ mẹ́jọ, a ó tún máa sọ àwọn àǹfààní àtàwọn ìjìyà tó wà nínú àṣà ìkíni. Èmi ni tiyín tòótọ́, mo sọ wípé ó dàbọ̀.